Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín ìyá mi ẹ̀yin bàbá mi níbikíbi tí ẹ bá ti láǹfààní àti máa gbọ́ mi pé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di. Bákan náà, ojú tẹ́ fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà. Ṣùgbọ́n ẹ̀yin aráalé, ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, ẹ jọ ìbéèrè mi ni pé ṣé wọ́n ṣépè fún àwọn àfáà yìí pẹ̀lú iṣẹ́ láabi ni? Ṣé wọ́n fi ṣe yín ni ẹ̀yin àfáà yìí? Yorùbá tó sọ pé a bá ṣe ń jèkúrú kó tán lélẹ́rìí ibú yìí tún gbọ́nwọ́ rẹ̀ sáwo. Are you not tired of this your rubbish lifestyle? Ṣé kò sú yín pẹ̀lú ìwà ẹranko yìí ni, ìwà apààyàn yìí ni? Gbogbo ọmọ Yorùbá, mo ní kí n gbé yín débẹ̀ ní o. Ṣé mo pàwọ̀ kí n bá wọn yẹra tí kò lọ́mọ nínú? Àṣírí mìíràn tún rèé o. Ayé o, àkámàrà. Àṣẹ ni agbójúlé ń gbà mí, kì í jẹ ni àgbà. Ẹ wá wo àṣírí àfáà. Àṣírí àfáà mìíràn kan ló tútù yìí o. Àfáà gẹrígẹrí, kí ló dé? Kí ló dé ẹ̀yin àfáà tẹ́ ẹ fẹ́ fi ìwà ọ̀daràn sílẹ̀? Tẹ́ ẹ fẹ́ fi ìwà ìkà sílẹ̀? Tẹ́ ẹ fẹ́ fi ìwà kẹ́ máa fi èèyàn gúnṣẹ́? Ìwà bó ṣe ń ká mi lára sí, ìwà kẹ́ máa fèèyàn ṣògùn owó, ìwà kẹ́ máa fèèyàn ṣàṣírí bíbò, àṣírí yín ọ̀kẹ́dẹ̀ lè bò, àṣírí yín kẹ́dẹ̀ ń tú ni. Ǹjẹ́ ẹ̀yin náà kọ́ lẹ máa ń dáṣà pé bá a ti wáyé páàrí láàrí? Bẹ́ẹ̀ ni ó ṣe wá jẹ́ pé ẹ̀yin àfáà tẹ̀ ń wàásù pé kéèyàn má sáré kọjá ọ̀la, ó ṣe jẹ́ ẹ̀yin náà lẹ ń sá erékeré. Ẹ wo ilé ayé. Ọ̀rọ̀ wọn wá dàbí soundboard ló máa júwe fún ẹ pé this way to, ẹ ò dẹ̀ ní rí soundboard kó kúrò níbi tó wà. Òun lọ̀rọ̀ àwọn àfáà yìí. Wọ́n á sọ fún ẹ pé tó o bá pààyàn inú náà jahannama kan lọ. Ẹ jọ̀ọ́, àfáà tó wá ń fi èèyàn ṣe oògùn owó, inú náà kí ló ń lọ? Inú náà fire. Ẹ wá wo àfáà Abdulrasheed Ọlánrewájú yìí. Ọlá ilé yìí ò rewájú o, ọlá ilé ń re ẹ̀wọ̀n ni. Bẹ́ẹ̀ ni, pẹ̀lú ohun tó ṣe yìí, ẹ̀wọ̀n lọ́lá ẹ̀ lọ. Kí odidi àfáà, ẹ̀yin èèyàn mi, kí odidi àfáà kó máa ká orí èèyàn mọ́ àfáà lọ́wọ́, ó dẹ̀ l'Ọlánrewájú. Ọlá ẹ̀ ti rí ẹ̀yin. Ẹ gbọ́, kí lóun fẹ́ forí èèyàn ṣe? Ó lóun fẹ́ fi ṣe àṣírí bíbò. Ṣé bó l'Ọlánrewájú lòun? Ṣó jẹ́ kó tún máa support ọlá tó tún rewájú ni? Ó lóun fẹ́ fi ṣe àṣírí bíbò ni o. Làṣírí ẹ bá padà tú, làṣírí ò bá padà bò. Ẹ wo orí lọ́wọ́ àfáà, ẹ wo orí. Àfáà wá sọ orí èèyàn di business. Kí odidi àfáà kó máa gé orí, kó didi àfáà ó tún máa ta orí èèyàn ní otí oṣoorí bèbí yìí. Ẹ̀yin ará bí ìdájú o, ìkà mọ̀ níyín o. Ẹ ti ẹ̀ rò pé èèyàn bíi tiyín ni. Odidi àfáà ló mórí olórí ló sorí ẹ̀ kalẹ̀ yìí, ló ní pẹ́pẹ́ sí o. Òun fẹ́ fi ṣe àṣírí bíbò, ó tún wá ń jó orí èèyàn. Lọ́wọ́ àfáà nìyí o ni wọ́n ti ká orí èèyàn. Ẹ wo orí àfáà, ẹ wo ọwọ́ àfáà. Àfáà Ọlọ́run, àṣẹ́yìn náà ń jórí olórí. Ẹ̀yin èèyàn mi, ṣèbá àfáà náà rè, wọn ò tí ì gbé ṣàríà lọ rè o. Ẹ jọ̀ọ́, tó bá gbé ṣàríà lọ wá sílẹ̀ Yorùbá, àfi kó sọ pé èèyàn kan mú báírò kó gé apá ẹ̀ kó lọ jó ni. Àbí kó sọ pé èèyàn kan jí 200 naira kó gé ẹsẹ̀ tàbí ọwọ́ ẹ̀ kó sọ pé ó ti lọ. Ẹ wá mọ pabambarì àfáà ni o. Ó lóun fẹ́ fi ṣàṣírí bíbò fúnra wọn, kó ṣe pé wọ́n bẹ́ o. Ẹ jọ̀ọ́, níbo ló ti rí tiẹ̀? Ṣé ó kọ́ yẹn náà mọ̀ ṣe àfáà ni? Torí ọ̀rọ̀ àwọn àfáà tí wá fẹ́ máa tojú sú mi o. Ọ̀tọ̀ ni èyí tí ó gé Abdulrahman àbí kídi, tí ó gé orí, tí ó pa lára, tó pa ọmọlé ìwé. Bẹ́ẹ̀ ni, tó pa ọmọlé ìwé. Ọ̀tọ̀ nìyẹn. Now ọ̀tọ̀ tún ni àfáà ilé tó tún bá orí lọ́wọ́ ẹ̀. Ó ṣe jẹ́, ẹ jọ̀ọ́, ṣé ẹnu kì í sìn lẹ́yìn lára ẹ̀yin àfáà yìí? Ó ṣe jẹ́ pé ẹ̀yin nìkan ṣáá níbi ẹkún àpọ̀kọ̀jẹ.
ẹ̀yin lánàá ẹ̀yin lénìí bí ẹkún àpọ̀kọ̀jẹ kì í sú yín ni ẹnu ó sìn lára yín ni tó bá yẹ ẹ mọ̀ sọ pé ẹ̀sìn mùsùlùmí òun lẹ̀sìn tó pé ṣé ara pípé yín náà rèé ìbéèrè mi ni pé ṣé ara pípé yín rèé ẹjá ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹjá gbọ́n tí àwọn èèyàn sọ èyí ga jù ó lé àfa apààyàn tó bá jẹ́ bẹ́ẹ̀ wo ẹjá ṣe níṣe pé ẹni tó bá ti fìdà pààyàn pípa náà ni wọ́n á pa á bẹ́ẹ̀ ni ìhun tó fi lè mú tó ti bá orí lọ́wọ́ àfa táfà ti ń jó orí ó jẹ́ kó sórí àfa náà sínú kòkò ni o kó fi jóṣẹ́ bẹ́ẹ̀ ni o ó jẹ́ kó sọ orí àfa kó sọ kalẹ̀ sínú ìkòkò kó forí àfa náà jó iṣẹ́ kó jẹ́ 50-50 kíní yìí ò le bẹ́ẹ̀ ni kò lé o ẹ jọ ṣé this is part of sharia law tó sọ pé fẹ́ dálẹ̀ nílẹ̀ Yorùbá ṣára sharia àwọn náà pẹ̀lẹ́ láti fi ra wọn dá sẹ̀ríà yìí àbí ibi tẹ́ máa ti mọ̀ pé Ọlọ́run ò fẹ́ Ọlọ́run ò sí lẹ́sìn alábòsí ẹ̀sìn tó pé wọn òun náà tún lélẹ̀ ànádà àfa lélẹ̀ ló tún ṣe kí ló tún hùwà burúkú yìí tó bá yẹ máa pariwo sharia law ṣèbí sharia náà ló ti fi ń ṣe sharia yìí bẹ́ẹ̀ ni o Ọlọ́run ọba orí ènìyàn lélẹ́yẹ láìsí orí ewúrẹ́ làfà ń jó eléyìí tó bẹ́ẹ̀yàn lẹ́rú o ó dídí àfà máa jórí èèyàn Jesus èyí kí ẹjọ́ níbo ni ilé ayé ń lọ báyìí pẹ̀lú ìfẹ́ owó ní tó wá fọ́nì sí mi jù ni pé àwọn tó preach against oògùn owó yìí àfà náà ló máa padà sọ fún ẹ pé Ọlọ́run ò kọ́ àjò ẹ̀gbọ́n olórí ibú ọ̀rọ̀ níbo làwa ń lọ àfà náà ló máa sọ fún ẹ pé ìwọ má dira o Ọlọ́run ò kájò ṣeṣẹ́ síra ẹ lára ẹ̀gbọ́n níbo láyé ń lọ pẹ̀lú ìfẹ́ owó tí ojú àánú ara wa ti wá fọ́ pátápátá Ọlọ́run jọ̀wọ́ gba gbogbo wa o gbalé ayé yìí pa gbogbo àwọn àfà wèrè irun àwọn àfà ìkà pa wọ́n run kò tó di pé wọ́n bà ilẹ̀ wa jẹ́ àwọn mùsùlùmí má burú o ṣé nǹkan tí wọ́n ń pè ní ṣẹ̀ríà náà lélẹ̀ àbí ká sọ pé ṣé àfà rèé iṣẹ́ àfà gan ti ń tó ẹ̀rù gan ti ń báyàn àti sọ pé kọ́mọ wọn mọ́lẹ́lẹ́ kéwù ó ga o kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀yin àfà ó ṣe wá jẹ́ pé tiyín nìkan ni tó jẹ́ pé àrí ìgbọ́dọ̀ wí nìyín tí ẹ bá kọ̀ tí ẹ bá sọ pé ẹ ò ní dẹ́kun ìwà pàyà wa náà a ṣetán àti lé yín lórí ilẹ̀ wa ẹ wo ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o bẹ́ẹ̀ ni ẹ bá wa bó o kó lọ fà ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ o ẹ jẹ́ yàwọn èèyàn pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ la fi sọ pé àwọn máa bẹ ọ bí ẹni bẹṣu ni àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nà gbogbo ẹni tó bá láwọn ní dé ohun màá láwọn ní dé bá God bless Yorùbá nation Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè tèmi o ó dàbọ̀.